ó tún ti yá ẹ̀yin tèmi, a tún ti wà lórí ètò yẹn Marẹrin pẹ̀lú dókítà AgogoAṣa. We are in business now. ṣé mo lè mọ̀ yín? Ìjọba tó wá kó lórúkọ mi. ṣé ẹ ti gbọ́ ń pa ẹ̀? Marẹrin pẹ̀lú dókítà AgogoAṣa kò ń ṣe pé ẹ̀ ní rẹ́rìn nìkan o, ẹ gbọ́dọ̀ mi rí, ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ ṣe Mo ti gbọ́ yín. ok ṣáwí. Bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo ni? Ọmọ Abẹ́òkúta ni mí. ọmọ Ẹ̀gbá mọ́lísàbí agbòǹgbò àkàlà. Báwa. secondary school wo lẹ lọ? Orílẹ̀ Kẹta. wow orílẹ̀ Kẹta comprehensive high school. bẹ́ẹ̀ ṣe dúró ìbá ṣe ń wò yín ẹ jẹ gbèsè. níbo lágàlì ti rí oko ẹ̀yin pásítọ̀. Eskele bèbè tí ò lè bèbè. Mo jẹ gbèsè o. èmi tó yẹ pé bí ti fẹ́ lù mí pa tí mo kọ́ pretend. ṣé lè sẹ́ńtẹ̀ jẹ́ ń gbèsè bóyá lè bá yín bẹ̀ hàn. Danjuma. Olówó lè gbẹ̀bẹ̀ owó ló fẹ́ gbà o. ok ṣé pìtìpìtì ayé ti bá yín rí? Ọ̀bẹ̀rù Ọlọ́run. Àmọ́ ẹ pìtìpìtì. Kò sẹ́ni tí pìtìpìtì ò tí bà rí. Àmọ́ ọjọ́ tí ó ní sówó oúnjẹ. Ìgbà míì tí ó ní sówó ṣọ́ọ̀bù. Ṣọ́ọ̀bù máa gba aṣọ lọ́rùn ọmọ ẹ̀dá. ṣé téèyàn bá brókì ní pìtìpìtì? Àbúrò kìíní o. ìgbà wo ni nǹkan wá yíwọ́ fún yín tó fi di pẹ́ẹ́lì rẹ̀? gbèsè lé òòrò ọkàn yá o àgbo náà jẹ́jẹ́ nìṣó lọ́rọ̀ oko. ẹ ṣe jàre ẹ kúrò lórí títì. You people, you are fearing ọkà ọmú. má ti bí ayin rẹ ẹ mọ rìn kẹ mọ wẹgbẹ.